abala ìròyìn lórí ètò wa Agogo Ayo. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ, kókó inú ìròyìn náà rèé. Majid Michel polongo ìfẹ́ rẹ̀ sí Genevieve Nnaji. Òṣèré Nollywood Anuku kó lọ sórílẹ̀-èdè Ghana. Pampe Oba gbé ọmọ orílẹ̀-èdè Nigeria nílùú Thailand. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Lọ́lọ́yìn ni òṣèré Nollywood tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Ghana Majid Michel sọ wípé kòkòrò ìfẹ́ òṣèrébìnrin Nollywood akẹgbẹ́ rẹ̀ Genevieve Nnaji gé òun jẹ láìròtẹ́lẹ̀. Òṣèré náà tó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré sinimá bíi A Sting in a Tale, Crime to Christ, Silent Scandal, Agony of the Christ, Divine Love àti Sin of a Soul kò tiẹ̀ lè fi sára mọ́ débi wípé níṣẹ́ ló ń gbá tẹ̀lé òṣèrébìnrin náà káàkiri níbi ayẹyẹ African Magic Viewers Choice Awards AMVCA tó wáyé nínú oṣù kẹta ọdún yìí, tó sì rí dájú wípé òun ya àwòrán lóríṣiríṣi pẹ̀lú rẹ̀. Lẹ́yìn òrẹ́yìn, ó gba orí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ lọ, ó sì kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìwúrí nípa òṣèrébìnrin náà àti ìfẹ́ tó ní sí i. Ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìràwọ̀ nínú eré ìdárayá orílẹ̀-èdè Nàìjíríà ti ń rí ìfọ̀kànbalẹ̀ kan tàbí òmíràn lórílẹ̀-èdè Ghana gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèré ní Nollywood Anuku náà ṣe ti kó lọ sí orílẹ̀-èdè náà. Ìwádìí fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti rí Hanks ní àwọn ibi ìfilọ́lẹ̀ eré sinimá káàkiri, ibi ayẹyẹ oríṣiríṣi àti ní àwọn ilé oúnjẹ tó wà lórílẹ̀-èdè yìí. Nínú àwọn ọdún 1990 sí ìbẹ̀rẹ̀ ọdún 2000, Hanks jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tó máa ń sábà kópa gẹ́gẹ́ bí ọmọ ìta nínú àwọn eré sinimá orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n tí ìjákulẹ̀ dé bá nígbà tó bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ oògùn olóró àti ọtí àmupara. Díẹ̀ ló sì kù kí ìwà burúkú yìí bà á láyé jẹ́ kó tó rí ìdáǹdègbà láti ọ̀dọ̀ wòlíì Tèmítọ́pẹ́ Joshua àti ìjọ Synagogue Church of All Nations SCOAN. Wọ́n ti fi Pampe Oba mú Godwin Chinedu Agbárakwe tó jẹ́ ọmọ ọdún 35 tó ń gbèlú Thailand látọdún 2012 láì ní ìwé ìgbélú kankan fún ẹ̀sùn gbígbé oògùn olóró. Àwọn ọlọ́pàá tó mójútó àwọn arìnrìnàjò nílùú Thailand dá Godwin dúró nínú oṣù kẹta ọdún yìí, wọ́n sì bá oògùn olóró nínú ihò òdì rẹ̀ tó fi pamọ́ sí. Nígbà tó ń jẹ́wọ́ ẹ̀sùn gbígbé oògùn olóró tí wọ́n fi kàn án, ó ní òun bẹ̀rẹ̀ sí ní ta oògùn olóró nígbà tí okòwò ń forí sọgi. Àwọn ọlọ́pàá ti ṣetán láti fi ẹ̀sùn gbígbé oògùn olóró àti gbígbé ìlú Thailand láì ní ìwé tó péye kàn án láìpẹ́. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Majid Michel polongo ìfẹ́ rẹ̀ sí Genevieve Nnaji. Òṣèré Nollywood Anuku kó lọ sórílẹ̀-èdè Ghana. Pampe Oba gbé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílùú Thailand. Àwọn ìjùbẹ́ lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ má bá wa kálọ. Ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó.